Hi guys, welcome back to my YouTube channel. If today is your first time of seeing this YouTube channel, Leyin Itage, kindly subscribe and don't forget to turn on the notification bell. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie, ẹ máa káàbọ̀ sórí ìkànnì yìí Leyin Itage níbi tá a ti ń ṣàtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Patako Esu The Return ó ti jáde o. Látọ̀ Feranmi Oyalowo ó ti jáde. Ṣé ẹ mọ̀ pé ní ọdún tó kọjá la wo Patako Esu, ṣùgbọ́n Patako Esu The Return ó ti jáde báyìí. Ó ti ń show lórí Yorùbá Plus lórí YouTube. Ẹ̀yin tẹ́ ẹ báyìí tí rí, ó yá pápápá ẹ lọ wò ó. Tẹ́ ẹ bá ti wá wò ó tán, ẹ máa padà bọ̀ lórí ìkànnì yìí kẹ́ ẹ wá fi review tiyín sílẹ̀. Ṣé Patako Esu The Return ṣó máa ní part 2 àbí kò ní ní part 2? Ẹ̀yin ẹ ṣe kíni, ẹ jẹ́ ká lọ wò. Feranmi Oyalowo ó tún ti gbé nǹkan míì dé o, èyí tá a mọ̀ jẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Feranmi Oyalowo, ó yá ẹ jẹ́ ká jọ lọ wò Patako Esu. Ó ti ń show báyìí lórí Yorùbá Plus lórí YouTube. Ẹ̀yin náà lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò ó. Peju Ogunmola, Feranmi Oyalowo, Akin Olaiya, Toyosi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n kópa nínú iṣẹ́ yìí. Ó yá ẹ̀yin náà ẹ jẹ́ ká máa lọ sórí YouTube yìí ká jọ lọ wò ó ńbẹ̀. Bẹ́ẹ̀ bá ti wo Patako Esu The Return níbòmíì yàtọ̀ sí orí Yorùbá Plus lórí YouTube, ẹ̀dá sinimá ni o, kò dẹ̀ ń ṣe nǹkan tó dáa. Ẹ jẹ́ kí n ṣẹnu dédé síbí kí gbogbo àjọ lọ fún ojú lóúnjẹ káwa náà farabalẹ̀ wò ó dáadáa. Patako Esu The Return lórí Yorùbá Plus. Ṣé ibi tó tán sí yẹn náà ló máa tán sí ṣá? Àbá nídìí apá kejì. Ẹ má gbàgbé láti rí ìtẹ̀ fún wa ní comment section tẹ́ ẹ bá ti wò ó tán. Ibi báyìí láti máa ṣẹnu dédé síbí ká tún lọ sórí YouTube ká lọ bá yín mú nǹkan míì wá. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín àníjọ ẹni tí wọ́n wá o. Ó dàbọ̀.